إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo Mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. So kí a má bínú pé ẹ̀kọ́ náà bóyá ó pẹ́ díẹ̀. So inshallah gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí à ń bá lọ al-adawat ibẹ̀ náà ni a dé tá ti ń bá àwọn tó kù lọ. So a dẹ̀ ṣàlàyé pé àwọn adawat yìí so ká ṣe kí ni o ká há ká sọ ó má lè jẹ́ kí àwọn iṣẹ́ tá a fẹ́ ṣe tá a bá déwájú nínú ẹ̀kọ́ wa kó rọrùn inshallah. Al-adawat allati tazidu fil af'ali al-madiyya arba'un. Àwọn irinṣẹ́ eléyìí tí ó máa lékún níbi àwọn af'alu madiyya arba'un mẹ́rin ni o. So gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé nígbà tí a wà nílé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta a ti ṣàlàyé àwọn nǹkan tá ń pè ní af'alu al-madiyya. So àwọn tó bá ń bá wa bọ̀ so àwọn kan pé ó máa ṣe kíni ó máa ti yé wọn. Bákan náà àwọn mẹ́rin yìí alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni alif. Alif yìí wọ́n ń lò fún ènìyàn méjì. So ká wá jẹ́ kó yé wa tí n bá ti sọ wípé wọ́n ń lò fún èèyàn méjì n tí mo gbà lérò ni pé àwọn Lárúbáwá wọ́n máa ń lò ó fún ènìyàn méjì àbí ká sọ pé nǹkan méjì. So bákan náà waw alif wọ́n ń lò ó fún àwọn ọkùnrin tí wọ́n pọ̀. So bá a ṣe ń lo gbogbo ẹ̀ á mọ̀ mọ̀ tá a bá déwájú. So a sá fẹ́ ká há báyìí tá a bá déwájú á kàn máa mú wa yóò ti máa yé wa inshallah. So lẹ́yìn náà ta wọ́n ń lò ó fún obìnrin kan. Nun wọ́n ń lò ó fún àwọn obìnrin tí wọ́n pọ̀. Bákan náà al-adawat allati tazidu fil af'ali al-mudari'a arba'un. Àwọn irinṣẹ́ tí ó máa lékún níbi àwọn ọ̀rọ̀ ìṣe níbi àwọn af'alu al-mudari'a arba'un mẹ́rin ni òun náà. So a ti ṣàlàyé af'alu al-mudari'a náà ní ẹ̀kọ́ yẹn. So kí á lọ gbọ́ inshallah àwa tí kò bá tíì yé. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni alif nun. Alif nun yìí wọ́n ń lò ó fún ènìyàn méjì gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé nígbà tí mo ń ṣàlàyé alif. Waw nun wọ́n ń lò ó fún àwọn ọkùnrin tí wọ́n pọ̀. Ya nun wọ́n ń lò ó fún obìnrin kan. Nun wọ́n ń lò ó fún àwọn obìnrin tí wọ́n pọ̀. So tẹ́ bá wo méjèèjì ẹ́ rí i pé ó tò tẹ̀léra wọn. So ẹ jẹ́ ká há bẹ́ẹ̀ inshallah. Lára àwọn irinṣẹ́ tí á tún nídìí nínú ẹ̀kọ́ wa òun náà ni huruful mudari'a arba'un. Àwọn áráfì mudari'u so tá á máa lò tá á fi máa mọ̀ wọ́n. Bá ṣe máa lò ó tá a bá déwájú á máa mọ̀. So alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni ya. Ya yìí wọ́n ń lò ó fún ọkùnrin kan tí ó sì níbí báyìí. Ta wọ́n ń lò ó fún ọkùnrin kan tí à ń bá sọ̀rọ̀ àbí obìnrin kan tí à ń bá sọ̀rọ̀ tí ó sì níbí báyìí. Obìnrin kan tí ó sì níbí báyìí àtọkùnrin kan tí à ń bá sọ̀rọ̀. Alif wọ́n ń lò ó fún èmi tí mò ń sọ̀rọ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ kò bá jọ́kùnrin kò bá jóbìnrin
mo máa ń lo alifu yẹn fún ẹni tí ó ń sọ̀rọ̀. So wọ́n ṣe ń lo gbogbo ẹ̀ tá bá dé inú kéwú yóò yé wa inshallah. Nun wọ́n ń lò fún àwa tí a pọ̀ tá ń sọ̀rọ̀. Gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé nígbà tá ń ṣàlàyé ad-dama'ir ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì. So ká lọ gbọ́. So àwa tá ń sọ̀rọ̀ ó lè jẹ́ àwa méjì, a sì lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó sì lè jẹ́ pé ẹni yẹn fi ń ṣe kíni, kò fi ń respect ara rẹ̀. Lára àwọn irinṣẹ́ tá tún kọ́ òun náà ni ahruful illa thalathun. Àwọn harafi alárùn, àwọn míì a sì máa pè ní àbàrùn. Ìtumọ̀ kan náà ni, Yorùbá ló yàtọ̀. Thalathun mẹ́ta ni. So ẹ jẹ́ ká há bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ òun náà ni alif. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wá. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ya. So àwọn irinṣẹ́ bá ṣe ń lò tá bá déwájú níbi kéwú wa, gbogbo yóò yé wa inshallah. Huruful halqi. So àwa tí a bá kọ́ ìmọ̀ tajwid, ìmọ̀ bí wọ́n ṣe ń pa àwọn huruf nínú èdè Lárúbáwá, àwọn harafi kọ̀ọ̀kan yóò ti yé wa. Ṣùgbọ́n torí pé kì í ṣe tajwid àbí ìmúlá la fẹ́ kọ́ níbí báyìí, kò ní jẹ́ ká lè fẹ́ lójú. So sarfu òun ni à ń kọ́ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé fúnra wa. Ṣùgbọ́n nǹkan tó kàn wá níbi ààyè yẹn òun náà la ó ṣàlàyé tá bá dé inú ẹ̀kọ́ wa. Huruful halqi, àwọn harafi kan ni tí Lárúbáwá máa ń fi ọ̀nà ọ̀fun pè wọ́n. Àtọ̀nà ọ̀fun làwọn hurufu yẹn máa ń jáde ní pípé. Sittun mẹ́fà wá ni wọ́n. So alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni alif. So alif tí a máa ń sọ yẹn ara ẹ̀ ni alif. Ẹlẹ́ẹ̀kejì òun ni ha. Ẹlẹ́ẹ̀kẹta òun ni kha. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni ain. Ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ghain. Ẹlẹ́ẹ̀kẹfà òun ni ha. So mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ jẹ́ ká há òun náà. So àwọn ààyè táwa ti fẹ́ lò nínú sarfu tá bá déwájú yóò máa clear sí wa inshallah. So ní báyìí ibi tí a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní ìgbà tó ń bọ̀ òun náà ni ibi àlàfo ibi àwọn irinṣẹ́ tí ó kù tá ń bá lọ. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.